ojú ra wọn lọ ojú ra wọn lọ ojú ra wọn lọ ojú ra wọn lọ. Alhaji Abbas Akande Obesere ọmọlápàlà Sidophobia. Fẹ́ kọrin yín kan fún yín wàláì fẹ́ kọrin yín kan fún yín inú mi dẹ̀ máa dùn kẹ́ gbà mí láyé sà kí má lọ jí intellectual property yìí kẹ́ má lọ sùn mí. Ọlọ́run mo ń gbádùn rẹ o bàbá gọ́dù ó ń dùn mọ́ mi o gbogbo bẹ́ẹ̀ ṣe ń jẹ́rìí ara yín lẹ́yìn lẹ́ ń gbé ẹ dáadáa Ọlọ́run tó gbé yín ga débi tẹ́ ẹ dé yìí kò ní gbé yín wálẹ̀ bàbá. àṣẹ àṣẹ. bẹ́ẹ̀ ṣe ń pọ̀n mí tẹ́ ẹ dúró tì mí bẹ́ẹ̀ ni Dan ṣé kò dùn kéṣà níṣó Ọlọ́run ní fi yín lẹ̀ ní fún àwọn ọmọ yín lẹ̀ ní fi gbogbo ohun tẹ́ ẹ ní tó da ọwọ́ bàjẹ́ òní kan sà. àṣẹ àṣẹ. gẹ́gẹ́ bí bàbá mi nínú ilé tí mo ti jáde inú ilé Sidophobia tí mo ti jáde I am presenting my dad's and mom's final burial funeral event tàbí ṣe May 1st adẹ ti decide pé you gonna be the father of the day torí ẹ̀yin bàbá mi you gonna be the father of the day. Ọlọ́run ọba mo ń gbádùn ẹ o bàbá gọ́dù ó ń dùn mọ́ mi o ọ̀rọ̀ mi ló ń jọ wọ́n lójú ọ̀rọ̀ mi ló ń yà wọ́n lẹ́nu gbogbo bó ṣe ń jẹ́rìí ara ẹ pé wọ́n ló ń gbé ẹ dága fáínánsì Elédùmarè mi lórí ọ̀rọ̀ mi kò sí ọ̀nà dáńpà lóńgò ọmọ òdùgbò ẹ̀sán àbámi èmi náà ti ń retí ẹ̀ mo yìí sọ fún báyìí pé ó ti dé báyìí inú mi dùn May 1st bẹ́ẹ̀ni national day May 1st ọjọ́ wo lọ́jọ́ yẹn bọ́ sí Thursday ọjọ́ Thursday lágbára ti Elédùmarè gbogbo àrùn la máa gbẹ̀yìn arúgbó wa èmi Alhaji Abbas Akande the paramount king of music àgbà akin abọ́bagún àgbègbè ilẹ̀ Yorùbá mo máa wà ń bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àwọn tó bá yẹ kó tún wá pè dọ́dọ̀ wọn o gbogbo àwọn akọrin wa àwọn olórin wa tó yẹ kó dọ́dọ̀ wọn kó dé ọ̀dọ̀ wọn má yọ ẹnì kankan sílẹ̀ o ẹ jẹ́ àjọ dúró tì o ọmọ wa ni ọ̀rẹ́ wa ni àbúrò wa ni ẹ jọ̀ọ́ mo fásitì mo fi ń bẹ èèyàn pàtàkì lọ́dọ̀ wọn sí ẹ jẹ́ àdúró tì dáńpà lóyún May 1st ọjọ́ Thursday ló bọ́ sí mo fẹ́ gbẹ̀yìn arúgbó ẹ̀ gbogbo ara máa gbẹ̀yìn arúgbó wa àádẹ́tún nǹkan dáadáa àárín láti bára wa ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ti lọ. Thank you very much. Dídé. God bless you, sir. Ẹ ṣeun sir. Ẹ ṣeun sir.